A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Àwọn àgbàlagbà wọ́n ní ikọ́ kìí kọ́ bálá, ìtàkùn kìí tàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu, fíní ládé toko ìmábọ̀. Àwa àti yín á mọ̀ lọ́rẹ́ o, á mọ̀ bọ̀rẹ̀ àwọn ajogun òní lágbára lórí ayé wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wá ń pè mí lórí jíjẹ ọba ìlú Ìbàdàn yẹn, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, wípé kí ló tún dá dúró, kí ló tún ṣẹlẹ̀ sí bí ìta dúró dè ní kí wọ́n ṣe ẹ̀yẹ kẹyìn fún kábíyèsí ọba tó wàjà ọba Alákùlẹ́yìn, pé wọ́n dẹ̀ ti ṣe ẹ̀yẹ kẹyìn kí wá ló tún dé, kí ló tún dá dúró tí àti ìgbọ́ kí wọ́n mú ọjọ́ tí wọ́n ó ṣe ayẹyẹ ìgbadé àti ìgbọ̀pá àṣẹ fún ẹni tí àwọn afọbajẹ tí wọ́n ti kéde orúkọ rẹ̀, tí wọ́n ti fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí gómìnà, ìyẹn ọba Rasheed Adéwọ̀lú Ládọjà. Lóòótọ́ ni pé lẹ́yìn tí àwọn afọbajẹ nílẹ̀ Ìbàdàn tí wọ́n bá ti jókòó, tí wọ́n bá ti fẹnu kò, tí wọ́n bá ti buwọ́ lu orúkọ ẹni tí ọpọ́n orí ètò Olúbàdàn bá sún kàn, dandan ni kí wọ́n mú orúkọ yẹn lọ fún gómìnà, ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bá gbé yẹ̀wò, tí wọ́n bá ṣàyẹ̀wò tó tọ́ àti àyẹ̀wò tó yẹ, òní gómìnà tó wá buwọ́ lù ú. Gómìnà ni wàá kéde ìbuwọ́lù yẹn tí wọ́n sì bẹ̀rẹ̀ ètò míì. Ṣùgbọ́n tí gómìnà bá tí ìbuwọ́lù orúkọ tí àwọn afọbajẹ tí wọ́n bá mú lọ sí ọ̀dọ̀, tí wọ́n bá fọwọ́ sí, tí gómìnà bá tí ìbuwọ́lù kò tí ì di ohun, kò tí ì di, torí pé gómìnà náà ó ṣe àgbéyẹ̀wò rẹ̀, wọ́n sì wo àwọn àwòmọ́ àti àwọn àmúyẹ kan lórí ẹni tí wọ́n fi orúkọ rẹ̀ ránṣẹ́ síjọba yẹn. So ìdí nìyẹn tí ó fi ń di pé ó ń fà ńlẹ̀ díẹ̀. Ṣùgbọ́n ẹja máa retí, ìrètí táwọn ẹni pé kò lè pẹ́ mọ́ tí gómìnà ó fi buwọ́lù orúkọ tí àwọn afọbajẹ tí wọ́n mú lọ sọ́dọ̀ wọn, sọ́dọ̀ ìjọba. Tí wọ́n dẹ̀ ti buwọ́lù, ẹnu kí wọ́n mú ọjọ́ tí ètò ọba bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ètò ayẹyẹ ìgbadé àti ìgbọ̀pá àṣẹ fún Olúbàdàn tuntun. Ẹ̀dí a máa retí, kò lè pẹ́ mọ́. Nínú ọ̀sẹ̀ tá a fẹ́ mú ìrètí wà yìí pé gómìnà ó kéde ẹni tí yóò bọ̀ sórí ètò Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ìyẹn ní abala tibẹ̀ yẹn. Bákan náà, ohun tá à ń gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Kwara, pàápàá jùlọ ìlú Ganmu, tí aáwọ̀ ti ń wáyé, tí wọ́n ní àwọn Fúlàní tí wọ́n ní wọ́n ti ń dà wọ́n láàmú níbẹ̀ yẹn nípínlẹ̀ Kwara, ìlú Ganmu. Ẹ ń bá délùú yẹn báyìí yóò mọ̀ wípé nǹkan là ń ṣẹlẹ̀ ńbẹ̀. Ẹni tó bá sì tún wà nílùú yẹn báyìí, ó ní tó gbójúlé ni, torí pé ìfẹ́ afẹ́wé ó ní àwọn ènìyàn tí wọ́n ń gbé nílùú Ganmu nípínlẹ̀ Kwara, ó ní wọ́n ti wábi gbà, wọ́n ti sá kúrò nílùú yẹn. Ó túmọ̀ sí wípé àwọn Fúlàní wọ́n ti gba ìlú yẹn kan, wọ́n ti gba ìlú yẹn kan. Ó sì rò wípé Yorùbá ní ó ń bọ̀ nígbà kan àwọn ládẹ́ẹ̀dẹ́ onísìn ojú làmútò. Ẹ sì ó tún súnmọ́ wa dẹ́ẹ̀dẹ́ nìyẹn. Wọ́n ti dé ìpínlẹ̀ Kwara nílùú Ganmu, ẹ̀yin náà wò ó kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Wọ́n wọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ má jà sásùn para o, ẹ̀yin ọba wa, ẹ̀yin ìjọba wa, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ìjọba ìpínlẹ̀, ìjọba ìbílẹ̀, ọ̀rọ̀ rẹ o, ọ̀rọ̀ rẹ o, ẹ má jà sásùn para o, ẹ já jígìrì sí ọ̀rọ̀ yìí o. Torí pé tá a bá fọwọ́ lẹ́rán báyìí, ta ní ṣe bí ìpínlẹ̀ Kwara ni, só ti kàn ìpínlẹ̀ wa ni, só dọ̀dọ̀ wa ni, ẹ má jà rò bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ Ganmu nípínlẹ̀ Kwara yìí ó yẹ ká mójútó báyìí o. A dẹ̀ ti ń pariwo tipẹ́tipẹ́ fáwọn ọba wa, a ti ń pariwo tipẹ́ fún àwọn gómìnà, a ti ń pariwo tipẹ́ fún àwọn alága ìjọba ìbílẹ̀. Ó ti délẹ̀ báyìí,
ẹ má jẹ́ ká sàsùn para, ẹ má jẹ́ ká sàsùn péye, ẹ jẹ́ ká wá gbogbo ọ̀nà gbogbo ọgbọ́n tá a bá lè lò láti ká àwọn ará bí lọ́wọ́ kò, káwọn ará bí lọ́wọ́ kò. Ẹ rí pé tẹ́ bá ń fọ́lò wa, tẹ́ bá ń tẹ̀lé wa lórí ìkànnì yìí, ẹni tí mo máa ń tẹnu mọ́ jù ó ní ọ̀rọ̀ ààbò, ọ̀rọ̀ ààbò àti bí àwọn ìran àtọ́rìnwá kan tí wọn ò sí ní wá gbalẹ̀ bàbá wa mọ́ra lọ́wọ́, tájòjì ò sí ní sọra rẹ̀ di ọmọ onílẹ̀ nílẹ̀ Oòduà nílẹ̀ Yorùbá wa, bí àwọn àtọ́rìnwá tí wọn ò sí ní máa fọwọ́ lálẹ̀ fún wa nílùú bàbá wa, ẹni tó rinṣẹ̀ wá tí ó wàá máa fọwọ́ lálẹ̀ fún ẹni tí wọ́n forí rẹ̀ sọlẹ̀. Ó yẹ kẹ́yìn ọba wa, ó yẹ kí ẹ jẹ́ ká gbọ́rọ̀ yẹ̀ wò, gbogbo ohun tó bá lè gbà, gbogbo ohun tó bá lè ná yín láti jẹ́ pé kí ilẹ̀ Yorùbá ká wà lálàáfíà, kó mọ̀ sí bẹ̀rù gbójó, táwọn àgbẹ̀ wo lè máa lọ láyọ̀, tí wọ́n lè máa bọ̀ láyọ̀, tí àwọn oníṣòwò rìnrìn àjò wọn tí ò fi ní máa méwu dání. Ẹ jẹ́ wá nǹkan ṣe sí o, ẹ jẹ́ wá nǹkan ṣe sí o. Ìlú gan mú ó ti fẹ́ dahoro báyìí o, tí ó bá ti dahoro gan ni o. Ẹ jẹ́ wá nǹkan ṣe sí o. Ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi, bá ní pín, ẹ bá ní share rẹ̀. Ibi tẹ́ ẹ bá lérò wípé ó yẹ kó dé, ẹ jẹ́ kó débẹ̀. Ẹni tẹ́ bá share rẹ̀ fún ní ó ti share rẹ̀ fẹ́lòmíì tí ó fi dọ́rọ̀ wọ́tọ̀ àwọn ọba wa, àwọn gómìnà wa, àwọn alága ìjọba ìbílẹ̀ wa. Àsìkò ti tó láti ṣe àmúlò ètò ààbò àwa ara wa, ètò ààbò ẹsẹ̀ kùkú. Ààrẹ tó wà nílùú Àbújá kò lè mọ tí ń ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ kó ẹnìkọ̀ọ̀kan wa, kò lè mọ tí ń ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan. Àwa gómìnà, àwa alága ìjọba ìbílẹ̀, àwa kánsẹ́lọ̀ ní ẹjẹ́ á ṣèpàdé papọ̀ pẹ̀lú àwọn elétò ààbò ìbílẹ̀, àwọn fìgìláńtẹ́, àwọn Àgbẹ̀kọ̀yà, àtàwọn elétò ààbò míì tán jẹ́ ti ìbílẹ̀ tiwantiwa. Bá wọn ṣèpàdé papọ̀, ẹ ró wọn lágbára, ẹ fún wọn ní nǹkan tán bá nílò. Ètò bá yẹ kẹ́ ẹ gbàṣẹ, ètò bá jẹ́ tiwantiwa, ẹ ró wọn lágbára kí tẹ́ bá ní kọ̀ọ̀kan mi ó lè padà kẹni tọ́ èèyàn mọ́ o. Ló jẹ́ ká máa pariwo lórí ìkànnì yìí. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó káàkiri àgbáláyé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́ pín wa. Ikọ́ yìí kọ́bálá, ìtàkùn kítàkùn kékejò lẹ́sẹ̀. Àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu. Fínníládé tó kò ìmọ̀bọ̀. Àwa àti yín àmọ́ lọ re o, àmọ́ bọ̀ re àwọn ajógún wọn ò ní lágbára lórí ìṣẹ̀dá wa. Ẹ ṣé o, adúpẹ́, àmọ̀rírì yín. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ bá ní subscribe sórí ìkànnì yìí, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé.